Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2025. Àkòrí: ìpè láti jẹ́ ènìyàn mímọ́. Ìwé orin ẹ̀ta ọ̀kan ẹ̀rin. Fún mi ní ìwà mímọ́, ìgbóná ọkàn. Ẹ̀kọ́ àkọ́sórí: nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ kọkànléníogún. Bíbélì kíkà: ìwé Róòmù orí ìkíní ẹsẹ̀ ìkíní títí dé ìkẹrìnlá. Pọ́ọ̀lù, ìránṣẹ́ Jésù, ẹni tí a ti pè láti jẹ́ àpọ́stélì, tí a sì yà sọ́tọ̀ láti wàásù ìhìnrere Ọlọ́run. Ìhìnrere tí ó ti ṣe ìlérí tẹ́lẹ̀ rí láti ẹnu àwọn wòlíì rẹ̀ nínú ìwé mímọ́ ní ti ọmọ rẹ̀, ẹni tí a ti bí láti inú irú ọmọ Dáfídì nípa ti ara, ẹni tí a ti pinnu rẹ̀ láti jẹ́ ọmọ Ọlọ́run nínú agbára gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ wá nípa àjíǹde kúrò nínú òkú, àní Jésù Kristi Olúwa wa. Láti ọ̀dọ̀ ẹni tí a ti rí oore ọ̀fẹ́ àti jíjẹ́ àpọ́stélì gbà fún ìgbọràn ìgbàgbọ́ láàrin gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ rẹ̀, ẹ̀yin pẹ̀lú sì wà lára àwọn tí a pè sọ́dọ̀ Jésù Kristi, sí gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run tí ó wà ní Róòmù, tí a ti pè láti jẹ́ ènìyàn mímọ́. Oore ọ̀fẹ́ àti àlàáfíà fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti láti ọ̀dọ̀ Olúwa wa Jésù Kristi. Ní àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi fún gbogbo yín, nítorí à ń ròyìn ìgbàgbọ́ yín káàkiri gbogbo ayé. Ọlọ́run ṣáà ni ẹlẹ́rìí mi, ẹni tí èmi fi gbogbo ẹ̀mí mi sìn nínú ìhìnrere ọmọ rẹ̀, bí ó ti ṣe pé ní àìsinmi ni èmi rántí yín nígbà gbogbo nínú àdúrà mi ìgbà gbogbo. Mo tún gbàdúrà wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kí ọ̀nà ó ṣí fún mi láti wá sọ́dọ̀ yín, nítorí èmi ń fẹ́ gidigidi láti tọ̀ yín wá, kí èmi lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí díẹ̀, kí a bá lè sọ yín di alágbára nínú Olúwa. Èyí ni pé kí a lè jẹ́ ìwúrí fún ara wa nípa ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Mo fẹ́